Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ṣé àwẹ̀ ń lọ ẹ̀mí àṣìkà àmì? Goat meat pepper soup ló wà fún iftar tèmi o. Kí la ṣe ń ṣe jàre? In an heated pot ẹ bomi sí, kẹ́ wá fi ògúnfe yín sí, ìyẹn goat meat tá ti ṣàn dáadáa, kẹ́ wá fi sí, kẹ́ wá add ọ̀pọ̀lọpọ̀ àlùbọ́sà àti seasoning àti salt sí, kẹ́ wá cover, kẹ́ jẹ́ kọ́rọ̀ wọn kó máa yára wọn fún like 5 minutes, ìyẹn ìṣẹ́jú 5. After that kẹ́ wá ṣe kíni, kẹ́ wá sieve omi ẹ̀ jáde. Lẹ́yìn yẹn kẹ́ wá add clean water sínú goat meat yín. After that kẹ́ wá add onion, seasoning, salt, little or no crayfish. Èmi yan crayfish láàyò torí mo like ẹ̀. After that mo wá fi pea soup spice sí. Lẹ́yìn yẹn mo wá add yellow rodo àti little Cameroon pepper. Ẹ má jẹ́ kí Cameroon pepper yín kó pọ̀ jù. After that mo wá ṣe kíni, mo wá combine thoroughly together. Lẹ́yìn yẹn mo wá ra ṣan àchàrà mi, mo wá add ẹ̀ sí, mo wá ra fi vegetable oil sí, mo wá cover títí mo rí pé goat meat yẹn ó ti tender, ìyẹn ni pé